Àwọn igun orí ìlà gígùn kejì. Ìbéèrè: nínú àwòrán ìsàlẹ̀ yìí, àwọn ìlà gígùn PQ àti RC kọlura ní O, wá X àti Y. Àwòrán náà nìyí o. Ìlà gígùn kan ní PQ, ó kọlu ìlà gígùn RC ní O. O làwọn méjèèjì ti kọlura wọn. Igun tó wà níbí yìí ó ní X, igun tó wà níbí ní méjì Y, igun tó wà níbí ní Y àròpọ̀ 4 ìpele. Ìyanjú: gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé àpapọ̀ igun tó wà lórí ìlà gígùn ní láti jẹ́ 100 àti 100 ìpele. Nítorí náà gbogbo igun tó wà lórí ìlà gígùn eléyìí ló máa jẹ́ 100 àti 100 ìpele. Nítorí náà méjì Y àròpọ̀ Y àròpọ̀ 4 ìpele dọ́gba sí 100 àti 100 ìpele. Àwọn igun orí ìlà gígùn. Méjì Y àròpọ̀ Y jẹ́ 3 Y. Torí náà la fi rí 3 Y àròpọ̀ 4 ìpele dọ́gba sí 100 àti 100 ìpele. Tá a bá gbé àròpọ̀ 4 ìpele lọ sí ìhà kejì, yóò di àyọkúrò 4 ìpele. Nítorí náà la fi rí 3 Y dọ́gba sí 100 àti 100 ìpele àyọkúrò 4 ìpele. 3 Y dọ́gba sí 100 àti 26 ìpele. Pín ìhà méjèèjì pẹ̀lú 3. 3 Y lórí 3 dọ́gba sí 100 àti 26 ìpele lórí 3. 3 gé 3 ó kù Y. 3 nínú 100 àti 26 ìpele ó fún wa ní 132 ìpele. Ìdáhùn: bákan náà X àti méjì Y ní igun tó wà lórí ìlà RC, tí ìlà yìí sì jẹ́ ìlà gígùn. Nítorí náà àròpọ̀ méjèèjì ní láti jẹ́ 100 àti 100 ìpele. Nítorí ìdí èyí, X àròpọ̀ méjì Y dọ́gba sí 100 àti 100 ìpele. Àwọn igun orí ìlà gígùn. Rọ́pò Y pẹ̀lú 132 ìpele. Nítorí pé a ti mọ nǹkan tí Y jẹ́ níbí, a ti mọ̀ pé Y jẹ́ 132 ìpele. Nítorí náà ká fi 132 ìpele rọ́pò Y níbí. Nítorí náà X àròpọ̀ àkámọ́sí 2 lọ́nà 132 ìpele àkámọ́tì dọ́gba sí 100 àti 100 ìpele. 2 lọ́nà 132 ìpele ó jẹ́ 104 ìpele. Nítorí náà X àròpọ̀ 104 ìpele dọ́gba sí 100 àti 100 ìpele. Tí a bá gbé àròpọ̀ 104 ìpele lọ sí ìhà kejì, yóò di àyọkúrò 104 ìpele. Nítorí ìdí èyí la ṣe rí X dọ́gba sí
ọgọ́rùn-ún kan àti ọgọ́rin ìpele, àyọkúrò 84 ìpele. Nítorí náà x dọ́gba sí 96 ìpele. Ìdáhùn: ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá gbádùn fídíò yìí ẹ bá wa pín in dáadáa káwọn míì náà tí wọ́n jẹ́ ọ̀rẹ́ yín kí wọ́n lè gbádùn ẹ̀ dáadáa. Orúkọ mi ni Hakeem O. Adeniyan aka Odo Owobamire. Àwọn ọ̀nà tẹ́ lè gbà kàn sí mi nìwọ̀nyí. Ẹ ṣé púpọ̀.